ìdí nìyí tí Tinubu fi fàwé àwọn tó dáríjì tẹ́lẹ̀ ya. ọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà Ọlọ́run nìkan ni yóò gbà wá ni o. bí a ti ń pariwo pé àwọn tí wọ́n ń ṣèjọba kò dáa tó tàbí pé wọn ò tiẹ̀ dáa rárá, ọ̀pọ̀ àwọn kan tí wọ́n wà ní àárín ìlú náà kò sunwọ̀n o. ìwà àbàjẹ́ sì wọ̀ wá lẹ́wù débi pé kò sí ohun kan tíjọba lè ní òun yóò ṣe tí àwọn òṣìṣẹ́ ìjọba fúnra wọn pẹ̀lú àjọṣepọ̀ àwọn aráàlú kan kò ní gbé ìbàjẹ́ burúkú tí wọ́n ń pè ní corruption wọnú ẹ̀. ohun tó ṣẹlẹ̀ láti ìbẹ̀rẹ̀ oṣù kẹwàá ọdún yìí nìyẹn o. ìjọba Bọ́lá Ahmed Tinubu fẹ́ dáríjì àwọn kan gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ẹ̀ lábẹ́ òfin àti láti dá àwọn tí wọ́n bá sì lè wúlò fún àwùjọ sílẹ̀ nínú ìgbèkùn lẹ́yìn tí wọ́n bá sì rí i pé wọ́n ti jẹ díẹ̀ nínú ìyà ẹ̀ṣẹ̀ wọn, wọ́n sì ti ronúpìwàdà dáadáa. àmọ́ bí àwọn Tinubu ti ṣe pinnu yìí, bẹ́ẹ̀ làwọn olóṣèlú kan, àwọn òṣìṣẹ́ ìjọba, àwọn olówó àti àwọn tí wọ́n mọ̀ nípa irú nǹkan báyìí tọwọ́ bọ ìwé náà lójú tí wọ́n sì ń kó oríṣiríṣi orúkọ sínú ẹ̀. orúkọ àwọn apààyàn paraku yàtọ̀ sí àwọn tó ṣèèṣì pààyàn, orúkọ àwọn jàǹdùkú, táwọn afẹ̀míṣòfò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n sì kó àwọn orúkọ wọ̀nyí sínú ìwé ọ̀hún, wọ́n kún fọ́fọ́. ohun tó ṣẹlẹ̀ gan nìyí, torí nígbà tí olójú yóò fi ṣẹ, orúkọ àwọn tí wọ́n kó sínú ìwé náà pọ̀ débi pé ó fẹ́rẹ̀ má sí irú nǹkan bẹ́ẹ̀ láti ọwọ́ ìjọba kankan rí. Tinubu pàápàá kò sì lè yẹ gbogbo orúkọ àwọn èèyàn náà wò tán, torí ọ̀tọ̀ ni àwọn tí wọ́n gbéṣẹ́ náà fún. àwọn tó wà nídìí iṣẹ́ náà gbé e fún àwọn òṣìṣẹ́ tiwọn nídìí iṣẹ́ ìjọba yìí kan náà. àwọn ibi tí oríṣiríṣi sì ti ń wọ inú ìwé orúkọ àwọn tí wọ́n dáríjì yìí nìyẹn. ohun tó sì fa ariwo tí àwọn aráàlú bẹ̀rẹ̀ sí pa nígbàrà tí orúkọ àwọn tíjọba dáríjì yìí jáde lọ́jọ́ kẹwàá oṣù kẹwàá 2025 yìí nìyẹn. nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí rí oríṣiríṣi orúkọ àwọn ògbólógbòó ọ̀daràn, àwọn tó yẹ kó jẹ́ inú ẹ̀wọ̀n ni wọn yóò kú sí pàápàá, àti pé àwọn orúkọ náà ti pọ̀ jù. àbí báwo lèèyàn yóò ṣe ní pé òun dáríjì àwọn ọ̀daràn 95 lẹ́ẹ̀kan? ṣùgbọ́n ariwo tí àwọn aráàlú pa náà ti so èso rere. ìjọba ti kọ́kọ́ gba ìwé tí wọ́n gbé síta tẹ́lẹ̀ náà padà. wọ́n ní kí iléeṣẹ́ tó ń rí sí ètò ìdájọ́ gba ìwé náà kí wọ́n sì yẹ̀ ẹ́ wò dáadáa. lẹ́yìn tí wọ́n sì yẹ̀ ẹ́ wò ni wọ́n rí àwọn ìwà ìbàjẹ́ oríṣiríṣi. èyí ló jẹ́ kíjọba Tinubu gé gbogbo orúkọ burúkú tó wà nínú kinní náà dànù, tó sì wá jẹ́ pé nínú orúkọ 95 tíjọba ti gbé jáde tẹ́lẹ̀ 100 péré ni wọ́n fi sílẹ̀ tó kù tó jẹ́ orúkọ àwọn tí wọ́n foríjì tán gan-an. ọ̀pọ̀lọpọ̀ orúkọ tí kò yẹ kó wọ inú ìwé ìdáríjì náà tí àwọn kan rún mọ́bẹ̀ níjọba ṣẹ̀ṣẹ̀ wá yọ jáde tí wọ́n sì dín ẹ̀wọ̀n àwọn ọ̀daràn míì kù. ọ̀rọ̀ náà dùn ààrẹ Tinubu, ó sì ká a lára débi pé ó ti gbé ọ́fíìsì ẹ̀ka tó ń ṣe àkójọpọ̀ àwọn ọ̀daràn tíjọba lè dáríjì yìí kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀, tó jẹ́ àwọn ni wọ́n ń dá nǹkan wọn ṣe, ohun tó bá wù wọ́n ni wọ́n sì ń ṣe. wọ́n ti wá gbé e lọ sí ọ́fíìsì iléeṣẹ́ tó ń ṣètò ìdájọ́ nílẹ̀ wa báyìí pẹ̀lú ìdánilójú pé irú ìwà ìbàjẹ́ burúkú tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí kò tún ní ṣẹlẹ̀ mọ́. bó tilẹ̀ jẹ́ pé wọn kò tí ì rí ẹnikẹ́ni mú nínú àwọn tí wọ́n ṣe màgòmágó àti àparùtù orúkọ báyìí, ohun tí àwọn kan ń sọ ni pé kò yẹ kí ìjọba jẹ́ kí ọ̀rọ̀ náà lọ bẹ́ẹ̀, kí wọ́n gbá àwọn tí wọ́n hùwà burúkú yìí mú kí wọ́n sì bá wọn ṣẹjọ́ ní ìbá dára jùlọ. àmọ́ ju gbogbo ẹ̀ lọ, ọkàn àwọn aráàlú balẹ̀ díẹ̀, inú wọn sì dùn pé ìjọba gbọ́ ariwo tí àwọn pa pé ohun tí kò dáa ò dáa. kò yẹ kí èèyàn jẹ́ afẹ̀míṣòfò kó wá ṣẹ̀wọ̀n súẹ́súẹ́ kí ìjọba ní kó máa lọ. bẹ́ẹ̀ ni kò yẹ kí èèyàn jẹ́ ẹni tó fi oògùn olóró ba ayé àwọn èèyàn jẹ́ tàbí apààyàn gidi kóun náà ṣẹ̀wọ̀n ṣúkẹ́ṣúkẹ́ kan kí wọ́n ní kó máa lọ. ẹni tó bá hùwà tó burú jù gbọ́dọ̀ jẹ ìyà náà dé ọ̀kan ibì kan bí ìjọba yóò bá tilẹ̀ fojú àánú wò ó lọ́jọ́ iwájú. nínú irú ọ̀rọ̀ yìí lọ̀rọ̀ obìnrin kan, Mariam Sanda, tó pa ọkọ ẹ̀ Biliaminu Bello ní 2017 tí wọ́n sì ti dájọ́ ikú fún un láti 2020 ṣùgbọ́n tí wọn kò tí ì pa á. nítorí bí ẹjọ́ náà ṣe rí tí kò fojú hàn tó, tí ẹ̀rí kò sì sí rárá láti fi hàn pé obìnrin náà ló pa ọkọ rẹ̀, àwọn púpọ̀ ni wọ́n gbàgbọ́ pé ẹni tó yẹ kí wọ́n dáríjì ni. àgàgà nígbà tí àwọn kan sọ pé
agbára òṣèlú ńlá ni bàbá ọkọ ẹ̀ yìí Muhammadu Aliru Bello tó ti jẹ́ alága ẹgbẹ́ òṣèlú PDP tẹ́lẹ̀ rí lò fún un pé bí kì í bá ṣe bẹ́ẹ̀ kò sí ìdí tí wọ́n fi gbọ́dọ̀ dájọ́ ikú fún un láì ní ẹ̀rí gidi. Síbẹ̀ náà nígbà tíjọba Tinubu ní kó máa lọ bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ àwọn kan bínú pé ẹ̀wọ̀n ọdún 5 péré ṣe wá tó fẹ́ni tó pa ọkọ ẹ̀. Àwọn ẹbí ọkọ náà kan sì kọ́kọ́ jáde pé àwọn ò gbà o pé Tinubu àti ìjọba ẹ̀ fìyà jẹ àwọn lásán ni. Wọ́n ní wọn kò gbọ́dọ̀ fi ọmọbìnrin náà sílẹ̀. Àmọ́ bàbá ọmọ tí wọ́n pa yìí Aliru Bello jáde ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀ pé òun ti dáríjì Mariam òun sì mọ̀ pé ọkọ rẹ̀ náà yóò dáríjì torí bí àwọn kò bá wo nǹkan míì àwọn yóò wo ti pé ọmọ méjì ló bí sílẹ̀ kò sì sí ẹni tó lè mọ̀ wò bí ọlọ́mọ. Bó bá wà níta gbangba pẹ̀lú àwọn ọmọ ẹ̀ yóò lè tọ́ wọn yóò sì kọ́ wọn lẹ́kọ̀ọ́ lọ́nà tó dáa tí àwọn ọmọ náà yóò sì fi lè padà wúlò fún àwùjọ lọ́jọ́ iwájú. Gbogbo eléyìí ló ń lọ nígbà tí ìwé náà kọ́kọ́ jáde. Lásìkò tí wọ́n sì ti yẹ ìwé náà wò tán Tinubu gé ìdájọ́ náà sí ẹ̀wọ̀n ọdún 12 fún ọmọbìnrin náà. Ìyẹn ni pé yóò sì tún lò bí ọdún 5 sí 6 lẹ́wọ̀n kó tó jáde. Àwọn èèyàn kò bínú nítorí eléyìí mọ́ pàápàá nígbà tí bàbá ọmọ tó kú ti jáde pé òun fẹ́ kí ìyàwó ọmọ òun wà níta gbangba kó lè tọ́jú àwọn ọmọ òun. Bẹ́ẹ̀ náà làwọn Tinubu yìí ṣe yíkáyíká tí wọ́n fi yọ ọ̀pọ̀lọpọ̀ orúkọ dànù tí wọ́n sì fi ìwọ̀nba àwọn tó jẹ́ nítòótọ́ ló yẹ kí wọ́n foríjì wọ́n. Báyọ̀ Ọ̀nànúgà tí í ṣe alukoro àgbà fún ìjọba yìí sọ pé nítorí ariwo àwọn aráàlú ní Tinubu fúnra ẹ̀ ṣe tún ìwé náà yẹ̀wò lẹ́ẹ̀kan sí i. Nígbà tó sì yẹ̀ wò tán ló yọ orúkọ àwọn tó jẹ́ ẹ̀ṣẹ̀ burúkú ni wọ́n ṣẹ̀ kúrò. Àwọn bíi apààyàn, àwọn bíi ajínigbé, àwọn tí wọ́n jẹ́ oògùn olóró làwọn fi ń ṣe jàǹbá, àwọn akówó òlùjẹ àti oníjìbìtì àti àwọn agbébọn rìn gbogbo. Wọ́n yọ orúkọ wọn dànù lẹ́ẹ̀kan ni o. Àwọn tí ẹ̀ṣẹ̀ tí wọn kò sì pọ̀ tó bẹ́ẹ̀ tí wọ́n ti dáríjì náà wọ́n gé ọjọ́ tí wọn yóò lò lẹ́wọ̀n kù ni. Wọ́n ní kí wọ́n sì máa jìyà ẹ̀ṣẹ̀ wọn lọ. Báyìí ni ìjọba foríjì àwọn tí wọ́n rò pé wọ́n lẹ́tọ̀ọ́ sí kẹ́ni náà tí wọ́n sì yọ orúkọ àwọn míì kúrò pátá. Bá a ti ń wí rítíríti ọ̀rọ̀ náà kò sì tí ì tán nílẹ̀ rárá. Ìdí ni pé àwọn kan kò gbà pé irú àṣìṣe bẹ́ẹ̀ yẹn yẹ kó wáyé rárá. Àwọn ẹgbẹ́ òṣèlú ADC àti PDP sì bu ẹnu àtẹ́ lu ìjọba pé irú rádaràda wò nìyẹn. Wọ́n ní kò sí ẹni tó lè dé ìdí àwọn ìwé àwọn tí wọ́n kọ orúkọ wọn jáde tẹ́lẹ̀ yìí ju àwọn èèyàn ìjọba yìí náà lọ. Àti pé àwọn ìdáríjì tó ní òun padà ṣe náà bí ìgbà pé ó mọ̀ọ́mọ̀ máa fààyè gba àwọn ọ̀bàyéjẹ́ pé kí wọ́n máa gbilẹ̀ sí ni. Àwọn ẹgbẹ́ náà ní kò sí àlàyé táwọn Tinubu yìí lè ṣe. Ìwà ọ̀daràn tí púpọ̀ nínú àwọn èèyàn wọn ń hù náà ni wọ́n fi mọ bí wọ́n ti ń fi ọ̀daràn tó hùwà burúkú sílùú sílẹ̀. Kò sì sí ẹnìkan tó yẹ kó kí Tinubu àti àwọn èèyàn ẹ̀ pé wọ́n ṣeun nídìí eléyìí rárá. Nítorí ohun tí wọ́n ṣe burú fún ọmọ Nàìjíríà gbogbo. Ọ̀rọ̀ àwọn alátakò nìyẹn o. Ìtumọ̀ èyí sì ni pé kò sí bí èèyàn yóò ti ṣe rìn tí orí kò ní mì. Kò sí ohun tí ẹnìkan lè ṣe tí yóò tẹ́ ayé lọ́rùn. Ṣùgbọ́n bí èèyàn bá ṣe dáadáa àwọn tí inú wọn yóò dùn tí wọn yóò sì ní ìtẹ́lọ́rùn yóò pọ̀ ju àwọn tó ń bínú lọ. Eléyìí ti kọjá lọ o. Èyí tó ń bọ̀ lẹ́yìn la ò tí ì lè sọ ibi tó tún máa yọrí sí. Ọláyíwọlá alága ló yẹ ọ̀rọ̀ ìforíjì tí ìjọba Tinubu foríjì àwọn ọ̀daràn kan wò fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí.